káàbọ̀ sí orí ìkànnì wa yìí. Ẹ farabalẹ̀, oríṣiríṣi fídíò wà ńlẹ̀ tá a máa play fún yín nípa àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé àti ìlú orílẹ̀-èdè wa tá a wà yìí. Ẹ wo tó bá ní pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ àní ẹ bá tẹ subscribe, kẹ like, kẹ comment torí pé kí ni kẹ́ lè máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà láì fi àkókò wa ṣòfò. Ẹ jẹ́ ká jàǹfààní fídíò náà. Ó ní ẹjọ́ tí wọ́n wà níwájú mi. Ó náà ló ní ṣe pẹ̀lú ìyá àbèjì ọmọ aráyé lé. Ẹ bọ́ ibè màmá, ẹ ní kí màmá máa bọ̀, ẹ máa mú wọn wọlé bẹ́ẹ̀, ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ní kó máa bọ̀ báyìí. Arábìnrin Folúkẹ́ Dáramọ́lá, ọ̀rọ̀ náà kàn ẹ bọ́ ibè. Ìrìn kọ́mọ́kọ́mọ́, kí ló dé ṣálájọ́ gbẹ́sẹ̀ ilẹ̀, kí ló dé? Kí wá ní aláró ò lè ṣe kẹ́yìn kíní kò lè ṣe káráró wọn lè gbé yáyáyáyá, I trust you, go there. Rónkẹ́ ọmọ ìyá àbèjì, ìwọ náà bọ́ ibè. Àwọn mẹ́ta tí a gbé ẹjọ́ wọn wá síwájú wa nílé ẹjọ́ yìí lónìí nìyí, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Àṣàdédé la bẹ̀rẹ̀ mọ́ kọ́ rí àwọn sub kan tí wọ́n kọ́ jù láti ọ̀dọ̀ Àgbàlá tó sọ pé tọ̀ wọ́n ní inú ilé pẹ́ gbó ni, wọ́n nínú ilé wọ́n gbé wọ́n ní gbó èyí gbó ni o, wọ́n kó lè kó wọ́n mọ̀ sí tún padà wá sí inú ilé tí wọ́n pè ní igbó. Àgbàlagbà ojú àgbàlagbà ò kì í yánu, èèyàn lè yá ojú, mo rí mo kà á, mo ṣe bẹ́ẹ̀ pé mi ò rí. Mo ń rò wípé a fẹ́ kíkà sàlákà tí ẹ̀ gbọ́, mo mọ̀ pé àwọn èèyàn ó ṣàwá ìdí ẹ̀ tá a gbọ́ ohun tó ṣẹlẹ̀. Mo rò bọ́rọ̀ yẹn náà ó dé ọ̀dọ̀ Folúkẹ́. Folúkẹ́ pé ìyá àbèjì ọmọ aráyé le pétọ̀ ẹ̀yìn kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀, mo rí wọ́n lẹ ti kó wá sí Ìbàdàn. Ilé mi Ìbàdàn yìí o, sọ pé ilé mi ni ilé mi ni ó bá dé ní kù mi. Apàyàn níyò màmá, apàyàn níyò màmá, apàyàn níyò màmá. Màmá, gbẹ́pọ̀ Fúrónkẹ́, ẹgbẹ́pọ̀ Fúrónkẹ́, ẹ bá gbẹ́pọ̀ Fúrónkẹ́, ẹ bá gbẹ́pọ̀ Fúrónkẹ́. Ìjọ torí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn, ẹ má ẹ fà ẹni tí ìdókòwò mi mọ́, ẹ má ẹ fà phone mi mọ́. Rónkẹ́ Folúkẹ́ kò tí tó bẹ́ẹ̀. Don't ever call my phone again. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí ń sìn. You did as of last week. Tí mo sọ fún yàrá màmá ọ̀yá tí mo send owó sí yín. Ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí TikTok. Màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí ń sìn. Adiola ẹ̀ sí àbáyé. Almost every time I was sending money to you. Yàrá tí wọ́n ti ìbọn ṣe plata rẹ̀ kọ́ fún wọn. At the end of the day, ẹ wọ́n fẹ́ padà sílé. Màmá wa sọ pé ilé àwọn ni. Nígbà kọjá bẹ ṣe o, kọjá. Àti Folúkẹ́, ẹni sùúrù àti Folúkẹ́. Ẹ bá sọ. Kò ní kẹwàá rí mi. Ìgbà tẹ́ pẹ̀lú pọ́sìkì tí mo ṣẹ́ nìkan tí mo lè fẹ́ ní sí ẹ̀ ṣe sọ fẹ́ mi wípé ẹ̀yin ò ṣe sọ fẹ́ mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ẹ̀ ṣe sọ fẹ́ mi. Did you tell me that? Did you mention it to me? Agbala Gabriel pẹ̀lú gbogbo táwọn yẹn fún yín. Okay. Kò sí wàhálà, mo ti gbọ́, ẹ ṣé. Ẹ̀gbọ́n gbogbo ẹ̀rí complaining. Wọ́n ti padà lọ síbẹ̀ yẹn báyìí, tẹ́ẹ̀ bò mí kó. Ẹni sùúrù ó ti ẹ̀ tó. Ṣé rí ọ̀rọ̀ tó ń wẹ̀ lẹ́yìn? Ṣé rí pé mi ò dárúkọ Akeem síbẹ̀? Ẹ máa bèrè pé kí n ṣáwò. Ṣé rí lórí ìkànnì yìí àwọn nǹkan kan wà tá à ń pè ní antecedents. Ní gbogbo ìgbà yẹn, ṣé ń gbọ́? Akeem ò sí nínú picture yẹn.
ìgbà tí mo come out tí mo ṣe my truth nípa Àgbàlá, kéèsì ìyá àbèjì ọmọ aráyé lè ó wà lára nǹkan tí àwọn question táwọn èèyàn béèrè tó ń fẹ́ trading gist. God bless you my beautiful sister. Ó wà lára nǹkan táwọn èèyàn fẹ́ kí n treat. People wanted me to talk about kí ló ṣẹlẹ̀ láàrin, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ilé ìyá. Ẹ rántí ẹni tó bá ní ẹni tó bá download ẹni tó bá dé rántí tí mo sọ gbogbo tí mo sọ lọ́jọ́ kìíní àná máa tó padà sọ. Mo ní wípé when we are talking about ìwà tí Agbala Gabriel wù sí lady tó sọ pé wọ́n bá sùn yẹn, confirm ní òdòbodòbò ní Agbala Gabriel ní ayé àti lọ́run. Tí wọ́n bá jí mi 100 times máa sọ fún máa sọ ni. Mo wá sọ wípé kì í ṣe wípé Agbala Gabriel kì í ṣe pé kò ṣe nǹkan tó dáa rí o. Mo nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ló ń ṣe dáadáa. Mo ní nínú dáadáa tó ṣe òun ní ti mú ìdí ìwà àti ìyá àbèjì ọmọ aráyé le. Mo lémi ò ní wá sọ wípé nítorí pé ó ti ṣe nǹkan tí ò dá ń sìn. Ẹ ṣé o yẹ́nìkúnmẹ̀ làwọn làwọn rántí. God bless you sister mi àbí brother mi tó bá dẹ̀ wà ń bẹ́. Mo ní in tó ṣe ní ìsinyìí lórí ọ̀rọ̀ wípé ó hùwà tí ò dá yìí mo ní màá sọ. Màá dẹ̀ túṣu désàlẹ̀ kòkò. Mo wà lórí YouTube, mo wà lórí Facebook, mo wà lórí TikTok. Mo ní màá sọ, màá túṣu désàlẹ̀ kòkò. Mo ní kì í wá ṣe wípé a máa condemn ẹ̀ náà finally pé kò ṣoore rí o. Mo ní yẹn lèmi ò ní lọ́wọ́ sí o. Mo ló ṣe àwọn nǹkan tó dá nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ohun tó ṣe. Mo nínú ẹni tí ìyá àbèjì àwọn aráyé lè wà, inú ẹni tí mú ìdè wà. Mo ní ṣùgbọ́n èyí tó ṣe tí ò dá tó wá ti rí opportunity tó kọ̀ mú gbogbo wọn tó ń dóbodóòbò tó ń là mọ́lẹ̀ tó ń dóbò fàì. Mo ló dó. Mo dẹ̀ ní confirm mi ò fẹ́ gbé gbogbo voice note jáde voice mail dání. Ọ̀rọ̀ yẹn kọ́ la wá sọ lónìí. Mo ti sọ díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ ẹ̀. Òun ni kó lọ tún ara ẹ̀ ṣe. Ìgbà tí wọ́n sọ wípé àwọn church fẹ́ rí mi, àwọn church kí ló máa ń pè wọ́n, ìgbìmọ̀ church láwọn fẹ́ rí mi. Mo sọ fún wọn pé mo bloody fool kọ́ lọ sọ fún wọn pé mi ò ní interest láti rí anybody ní ìgbìmọ̀ church Agbala Gabriel. They should call him to order. They should pray for him. They should talk to him. They should advise him. Mo ti move on. I will say my own and I will move on. I'm not ready to succumb to anybody kò sẹ́ni tó ń bọ́ mi. If you are getting closer to me, you are moving closer to me. Tí ìbá lè bẹ́ẹ̀ sọ tọrọ, ó bẹ́tà kí n fi ẹ́ sílẹ̀ kó máa lọ. That is me. Kò sẹ́nibody tó ń bọ́ mi. Amẹ́ríkà mo wà ebi ò pa. Mi ò ní owó, mi ò yó ṣùgbọ́n ebi ò pa mí. Ìwọ̀nba oore tọ́lọ̀ ń ṣe fún mi, mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi ò dẹ̀ fẹ́ ṣe tí ó borúkọ bàbá mi jẹ́ torí mo build ẹ̀ débi tí mo dé yìí ni. Tí o bá ti lo more than 30 years lórí afẹ́fẹ́, lórí ká máa sọ̀rọ̀ yìí, ẹ dákun torí ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ò yìn mí máa yinra mi. Alábòsí ayé àtọ̀run ni Folúkọ́ Dáramọ́lá. Èèyàn burúkú alábòsí á ni ẹ́. Torí tiẹ̀ gangan mò ń rẹ́rìn, torí Folúkọ́ Dáramọ́lá ni mo fi ń rẹ́rìn. Ẹ pé kẹ́ sọ fún mi ní alábòsí ni. Mo sọ kinní kan lọ́jọ́ yẹn, mo ní táàmù yìí kọ́ ló yẹ kí Folúkọ́ Dáramọ́lá padà wá kó wá ṣẹ̀dẹ̀ wá máa sọ pé ó wá fẹ́ dí pẹ̀lú Àgbàlá. Àgbàlá ó fọ́kọ̀ gbogbo alámọ̀ pé Àgbàlá ṣe nǹkan tí ò dá, á dẹ̀ ń tẹ̀ sí lójú ńgbà náà. Táàmù yẹn ni wọ́n wá lọ sá lọ gbé kéèsì ìyá àbèjì ọmọ aráyé ló lọ kó sábẹ́ láti wá pay back fún Àgbàlá nítorí pé lọ́jọ́ kìíní àná ọ̀rọ̀ wípé inú igbó more than 2.4 million. Èyí tẹ́lẹ̀ àwọn èèyàn sọ sí wọ́n láwọn dá 3 million fún ìyá àbèjì ọmọ aráyé lé. More than 2.4 million làwọn dá ní courtroom láti kọ́ ilé tí wọ́n pè nínú igbó yẹn. The first time a fún ní 980,000 naira. Àwa lára gi àwa la kọ́ ilé ìyá àbèjì ọmọ aráyé lé. Courtroom ìyálájẹ́ courtroom lọ́kàn. Lẹ́yìn ìgbà náà a dá 1 million naira a tún fún wọn nígbà tó ń kọ́ máa láì tán kàn tán kọ́ máa fi bá a lọ. Ìgbà yẹn la ṣe bùgá 1 million lórí ìkànnì láti dá 1 million lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn ìgbà náà tí wọ́n ṣí ilé àti bẹ́ẹ̀dẹ̀ fún ìyá àbèjì ọmọ aráyé lé, ìyálájẹ́ courtroom ló sẹ́ni 400,000 naira tá a fi ra màálù tẹ́yìn ẹ̀ gbàgbá ó wà ń bẹ̀ àwa la sẹ́ndẹ̀ ní courtroom gbogbo ẹnu làwọn fi ń sọ ń tá a ṣe àsọ. Lẹ́yìn ìgbà náà ni mọ́mì wa kan níbí ló rán makeup artist ẹ̀ ní orúkọ ìyálájẹ́ courtroom pé kó lọ ṣe makeup fún ìyá àbèjì. Gbogbo ẹtẹ́ tí wọ́n ṣe makeup fún ìyá àbèjì tó ń wé gèlè fún from ìyálájẹ́ courtroom ni wọ́n ti ní kó lọ ṣe confirm ní àbá àti òṣì. Àwa táwa ṣe rèé. Ṣùgbọ́n gbà kó tó di pa ṣe yẹn ẹ má gbàgbé pé wàhálà ti wà láàárín Folúkẹ́ àti àwọn pípù yìí tó sọ pé wọ́n lọ sí Ìbàdàn
inú gbóyè lẹ wá lọ máa tó pẹ́rẹ́ ní pásítọ̀ yẹn ìgbà tí ìyá mi ti wá lọ síbẹ̀ kílẹ̀sì kò lè wòsàn ìyẹn ló ṣúgà àtàwọn sọ pé àpò yẹ kéèyàn sọ báyẹn náà you don't say that èyàn kì í ṣọlọ́run ò bá má sọ bẹ́ẹ̀ ibo ni wọ́n fìyàn pamọ́ títí òrí àní kéèyàn ti rí ìtọ́jú kọ́ ló ń fúnyàn lálàáfíà àwọn kan ló ń gbé lábà àwọn kan ló ń gbé wọ́n ní lẹ́yìn ẹgbó gìgìgì ṣe báwọn kan ló ń gbé ń bẹ̀ bí èèyàn bá rí ibi tó bá gbé níbi tó bá ti rí ìtọ́jú ẹ jẹ́ kó dúpẹ́ níbọ̀ fẹ́ ni wọ́n ní ó wá jẹ sàárà ó pọ́jọ́ wọnú ṣé pé wọ́n ní omi wà ní àbíyọ̀ Folúkẹ́ Dáramọ́lá ló kọ́kọ́ fi ẹnu tẹ́ńbẹ́lẹ́kù inú bíbẹ̀ yẹn wọ́n ní gbó ni ó lè jẹ́ gbó lóòótọ́ mo dẹ̀ sọ mo ní à ó lè jábà ó lè jẹ́ gbó àwọn kan ní òní ò mọ jẹ́ àbá tí wọ́n ní ò mọ jẹ́ lu àbá náà ni ó padà dilé ibi tí wọ́n kọ́kọ́ fọ́ south mi sí níjọ́ mo lọ bẹ̀ tán mú wa lọ tán fẹ́ lọ rà báyìí mo sọ fún mọ́ sí ni mo lọ́lọ́ má jẹ́ ń gbé bí wọ́n mi ní kò síbi téèyàn ibi yìí dáa ibi yìí kò dẹ̀ wá jìnnà pọ̀ àmọ́ mi ò jìnnà sí títí o ẹ̀rí ká tó drive débi mọ́ mi ní àṣẹlẹ̀ mi ò jìnnà sí títì àṣẹlẹ̀ mi sí títì gan kò tó 5 minutes trek mi ì mọ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣọ́nà ilé mi lè ní ìsìn báyìí kò tiẹ̀ pé 2 minutes mọ́ ilé mi rè báyìí tẹ́ bá ti bọ́ sẹ́wẹ̀ máa rí highway báyìí mo ní gbogbo ẹ máa ń lajú ìgbà tẹ́mi ra lẹ̀ mi nígbà náà ní 2012 January 2012 láyé subsidy tí mo ra ilẹ̀ tí mo kọ́ 4,000 mi sí ṣáàbí pé ilẹ̀ yìí ò pé 1 million naira ilẹ̀ ládùúgbò mi sìn wà ní 15 million wà ní 20 million naira ilẹ̀ lásán 1 plot everything ló ṣe kí ni ló appreciate lójoojúmọ́ ṣùgbọ́n lábòsí tí Folúkẹ́ jẹ́ Abọ́sẹ̀dé JMK God bless you alábòsí èèyàn ọ̀kà ẹni ibi tí ọ̀yọ́ ni Folúkẹ́ Dáramọ́lá tọrọ lo àkókò tí ìṣubú Ẹ̀dẹ̀ǹdẹ́mọ́lá tó kọsẹ̀ kò ní ṣubú torí mi ò gbàdúrà kó ṣubú tó kọsẹ̀ lára ìṣekúṣe ìdókòdó ó mú eléyìí ó dún eléyìí àwọn kan ti ẹ padà sọ wípé irọ́ ni ìyálájẹ́ ń pa kò sẹ́ni tó bíbejì fún kò tí ìyàtọ̀ wọn yẹn bá pọ́dún mẹ́ta ẹ̀rì fọ́tò àwọn ọmọ yẹn ń ta èmi mo sì sọ fún yẹn pé máì tí gbé wọn jáde sẹ́ mi ò gbà tó bá ti pé 3 years ẹ̀rì fọ́tò ọmọ tó jóbìnrin máa pé 3 years ní December 9 obìnrin ṣe mí pé ọmọ mẹ́ta ni mo mọ̀ tó ní síta ìwà mọ́ parọ́ orí burúkú wọ́n náà bá bẹ́ẹ̀ bá wá sọ pé support mi ní kẹ́ mọ́ support èèyàn ṣùgbọ́n ti bá lò tọ̀rọ̀ máa sọ tẹ bá dòdò kúdù ẹ mọ do síbi tẹ bá ń do sí rádaràdá tẹ bá ń ṣe kò kàn mí ìjọba ti mọ ń sàsẹ́yìn fún kò sí tí ó ṣẹlẹ̀ àwọn kan sọ pé Ọlọ́run Àgbàlá Gabriel Ọlọ́run dobodobo abẹ́ sínwìn ni ṣẹ́ni tó sì jáde tó parọ́ fún àwọn oníròyìn pé story yẹn nígbà tó ń interview pé story yẹn pé irọ́ ni ṣé ìyẹn repent genuinely tí ìbá ṣe pẹ́ ẹ máa kí n sọ tí ò dáa àbó ti jáde publicly sọ fún mi pé àpò ẹ̀gbọ́n gbogbo tí mo ṣe yókù díẹ̀ káàtó mo gbà sọlọ́run dobodobo ló sọ pé ọlọ́run kìíní kan àwọn tó fẹ́ gbé ṣubú ẹ̀ríkọ́ ọlọ́run àjọkọ̀ síbi ọlọ́run ló mú wọn ló fẹ́ gbé nǹkan ṣubú gbọ́dọ̀ bẹ́ẹ̀ sán lórí ẹ̀ gbádùn ẹni ẹ̀ síìkì kọ̀fáàmù ni tẹ́mi ní àwọn ẹ̀rí lọ́wọ́ ni tí mo tún ní voice note nǹkan gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ mi ìtumọ̀ ọ̀dà sàn yẹn gan tébù gbogbo tébù ni mo bírèkì mi ò dẹ̀ bírèkì tébù wà láìsẹ̀ tébù kan ni mo kán tí gbogbo yín pariwo ẹ̀yin tẹ́ bá ń sọ bẹ́ẹ̀ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kẹ́ ẹ gbé gbogbo àwọn sórí ìwèrè yẹn kẹ́ ẹ gbé kúrò níwájú mi. ṣé ẹ rí Folúkẹ́ Dáramọ́lá lèèyàn burúkú ẹ sọ fún bẹ́ẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ alábòsí ni táàmù tí ó rí wípé Àgbàlá Gabriel kọsẹ̀ ó wá sáré padà wá ó padà sọ́dọ̀ àwọn ìyá àbẹ̀jọ ọmọ aráyé le ó gbé padà gbé sórí wọn padà gbé ìyá àbẹ̀jọ ọmọ aráyé le wọ́n gbé wọn jáde padà ìgbà ló wá bẹ̀ sí gán interview ló wá rẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ lórí YouTube lórí TikTok inú lẹ́yìn igbó ni ṣé rí Àgbàlá Gabriel tó lọ gbé ìyá àbẹ̀jì sí kò tí ẹ dá màmá sì lè ṣiṣẹ́ àwọn onítíátà wọn bá máa pe màmá sí location inú igbó yẹn ni inú igbó kìjikìji pẹ̀lẹ́ o Banana Island ṣòrí ibi tọ́lọ̀ ti mú ẹ tábò tí ò ti da tí bá pè wọ́n bá ní ọpọlọ ni ìyẹn Folúkẹ́ ẹ̀sì ìyàwó Sàlàkọ́ tí wọ́n bá ní ọpọlọ ni nígbà tí wọ́n kọ́kọ́ sọ pé o ti ràn wọ́n lọ́wọ́ wọ́n ní wọ́n wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ó ní pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ó ní wọn ò mọ̀ọ́re pálá ìmọ̀ọ́re ni wọ́n ó ní wọ́n wá padà wá sọ́dọ̀ Àgbàlá Gabriel ìgbà ló jáde làwọn èèyàn sọ pé Folúkẹ́ o tún wọ́n ọgbà yín gan ló tún wọ́n jẹ́ kó o kọsẹ̀ nípasẹ̀ ẹnu kò yẹ kó o ti kẹ́kọ̀ọ́ lára agi ọ̀pọ̀tọ́ ṣé kò yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ lára agi ọ̀pọ̀tọ́ wọ́n ti ṣe fún ẹ tẹ́lẹ̀ lálákọ̀ọ́kọ́ pẹ̀lẹ́ ìkíní tí bá yẹ pé ọgbọ̀n
wọ́n ṣe pẹ̀lẹ́ kìíní fún ẹ pẹ̀lẹ́ kejì ìyàwó fi ọ ṣe yẹ̀yẹ́ ni ó gbọ́ àbò dáhùn màá fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni ìdí tí mo fi máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ ni pé mo rí i pé o ò gbọ́n nìkan tó bá jẹ́ pé o bá gbọ́n ni ìgbà tí wọ́n ń ṣe gbogbo wọ́n ti ṣerú ẹ̀ fún ẹ tẹ́lẹ̀ kí nìyẹn wàá ti máa rò pé ẹ jọ̀ọ́ èwo ni mo gbé sójú mi ẹ jọ̀ọ́ jẹ́ ẹ̀yin tẹ́ wà lórí TikTok mo ń bọ̀ o mi ò fẹ́ nǹkan lójú mi. I don't want to see anything here. Okay, this one is okay. Yeah. God bless you. Ẹ ṣé jàre. Ẹjọ́ mo fẹ́ ṣe àmọ́ pẹ́pẹ́ nìkan ni o. Ìdí nìyẹn tí mo ṣe rẹ́dì lónìí pé mo máa fi ẹ ṣe yẹ̀yẹ́ nítorí pé o gbọ́n. Wọ́n ti ṣe fún ẹ lálákọ̀ọ́kọ́. Ó tún padà kó sí páńpẹ́ wọn lẹ́lẹ́kejì nítorí pé o fẹ́ ṣe payback time. Nítorí o fẹ́ gbá géèmù, nítorí o fẹ́ ṣàbòsí, nítorí o fẹ́ ṣèkà. Jọ nítorí ìtọ́lọ́run. Nígbà tó ní kí n sọ̀rọ̀ mo ní ànílé yẹn mo ní ilé ìyá àbèjì ni mo ní mo fún ìyá àbèjì ní 1 year mo ló padà bọ̀ wá bàdàn. Aṣọ́dún kan ò tiẹ̀ ní pé aṣọ́dún kan ò ní pé ẹjọ́ oṣù kélòó níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ náà oṣù kélòó yémẹ̀kúmẹ̀ àbí kí lè èmi yémẹ̀kúmẹ̀ làwà àmì mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ṣé orúkọ Yorùbá ni yémẹ̀kúmẹ̀ àbí mi mọ̀ pé ni ẹjọ́ oṣù ìgbà olóṣèlè nú ẹjọ́ tó ní tọ́lọ́ ẹjọ́ ẹ rán mi létí ẹjọ́ ẹ sọ̀rọ̀ ẹ smáàchì wọ́n ti dá mi lóò lórí TikTok March April May June July oṣù mẹ́rin kẹ́ mo ní ìyá àbèjì padà bọ̀ wá sí Ìbàdàn tá a bá analyze ẹ máa fi borí wa ò pé ni àníyàn ti ṣe nǹkan rí sẹ́ẹ̀ béèyàn ò bá mọ̀ọ́rẹ́ kò mọ̀ọ́rẹ́ ní gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ àwọn kan wà bẹ́ẹ̀ bá forí dólẹ̀ fún wọn wò béèyàn bá sọmọ sọ́ọ̀tì báyìí kó máa forí dólẹ̀ kó rìn láti Amẹ́ríkà kó dọ̀yọ́ ẹni tí ó yin ni ò ní yin ni ẹni tí ó yìnyàn ni ó yìnyàn mo ní kò ní pé ọdún kan mo ní woman yẹn ìyá àbèjì àtọ́mẹ́ mo ní they are going back ìdí ni wípé àwọn làwọn Lucy go wọ́n ní pé me I gave her 6 months ìdí ni wípé ṣé ẹ rí number 1 Ronke Olezi ìyá àbèjì ọmọ aráyẹlẹ ó gírídì ṣé ẹni tí mo fi sọ̀rọ̀ yìí ṣé ẹni tí Ọlọ́run bá ti dá sílé ayé yìí tó bá ti jẹ́ aláìmoore ẹ̀dá wọ́n máa ń sọ̀yàn lẹ́nu ni wọ́n máa ń dójú tìyàn ni kò sí nǹkan oore tó o lè ṣe fáláìmoore ẹ̀dá wọ́n padà fi ibi sú ọ ni Agbala Gabriel ò dá lóòótọ́ kó tó di pé Agbala Gabriel ló ń tọwọ́ bọ sọ̀lọ̀ kó tó di pé ó deviate kó tó di pé Agbala Gabriel tó divert ó ti ṣàwọn nǹkan kan ní tó ti fi wọlé sí wa lára nínú ẹ̀ ní tìyá àbèjì wà ó kọ́ ilé gbogbo àfojúrí ilé yẹn wọ́n nínú igbó ni ó yọ ṣọ́ọ̀bù síbẹ̀ ó ra ọjà síbẹ̀ Ronke lẹ́nu ẹ̀ gbàgàdà bíi tàkútí ọlọ́dẹ bí ìgbà tí màálù bá gbé mángòrò hánu Ronke sọ wípé gbogbo drinks táwọn ọ̀rà gbogbo kiri ẹ̀ ló expire àwọn wa ń kó lọ kíní kan àwọn dànù ni ẹni tó rí ẹ̀ bá pé a sọ pé kí ni Ronke tó kàn ṣe fàkẹ́fàkẹ́ òṣì tẹ́ ẹ bá ra drinks tó ti bá ra lọ drinks ti ṣe ní ṣọ́ọ̀bù tó ti kókó tó expire irú ta ló tètè lọ kó ice block tí ó kó sínú kúlà tí ó mọ gbé lọ ṣọ́ọ̀ṣì tó bá ti ń ṣèsìn tí ó tà irú ta ló ń gbé ice block sí tí ó rù lórí ọ̀kadà tí ó gbé lọ sí di bá ẹ̀yìn ibi tó ti ń ta mineral bus stop tí wọ́n ti ń wọ mọ́tò tí ó tà á ó ń ṣe bígẹ orí burúkú ṣe bígẹ ẹ̀yà láì ní kọ́bọ̀ lọ́wọ́ wọ́n wá jókòó síbẹ̀ wá fẹ́ ya lábọ̀dó kọ́ mọ ọbú ẹ kí wọ́n mọ sùn kó mọ jí kó mọ jẹun
ó dẹ̀ tún sọ̀rọ̀ aláìmoore jáde síta. Ó ní kí ó ránjú ẹ kalẹ̀ drinks tí wọ́n lòdù sí ṣọ́ọ̀bù yẹ olówó ẹ̀fàyà ìwà lọ dànù ní ẹtì ẹ̀kẹ́ káwọn kinní kan ó lè ta. Ó kọjá ẹni tó ń ta drinks ni tó máa sáré gbé pápápá tó máa kó blọọkì lé lórí tí wàá sáré lọ ta. Ṣùgbọ́n ojókòó tẹ̀tẹ̀rẹ̀ pé tó bá ti wá ṣe free owó yẹn ó ti mọ yín lára ó ti mọ yín lẹ́nu. Donation kí wọ́n wọlé ńgbà tẹ́bí bá pa yín kan tó pé yín kan tó yẹ mọ́ Nàìjíríà rere bá wa donate o àwa kìyà àbèjì àkáǹtì rẹ o. Ó sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní èlò ni wọ́n fún oye tó fún ẹ rí oye tí Agbala Gabriel fún yín rí ó ti gbàgbé wípé lọ́jọ́ tí Agbala Gabriel lọ sọ́dọ̀ ìyá ẹ̀ àkáǹtì wọ́rọ̀ kẹ́ná fi sílẹ̀. Ǹjẹ́ o rẹ́bìtì ẹ̀ fún wa ǹjẹ́ o sọ̀rọ̀ nípa ẹ̀ ó mọ̀ọ́rẹ́ aláìda èèyàn nìyí àtiwọ́ àtìyẹ́ ẹ ò mọ̀ọ́rẹ́ ṣé wá ní Folúkẹ́ Dáramọ́lá èèyàn burúkú wá ni. Ṣebí nígbà tí Agbala Gabriel tó sì ṣe dáadáa wọ́n ra mọ́tò fún yín kí ló sọ nípa mọ́tò ó ní mọ́tò kẹlukẹlu mọ́tò yẹn ò dáa ó mọ̀ọ́rẹ́ ó lóore lára wọ́n kọ́lé ẹ nínú igbó ni wọ́n yọ ṣọ́ọ̀bù wọ́n rajà sínú ẹ̀ ẹ ló ẹ̀sìpáyé ẹlẹ́ẹ̀ta wọ́n ra mọ́tò fún yẹn ní mọ́tò kẹlukẹlu pé mọ́tò yẹn ò dáa kò pẹ́ tó fi bàjẹ́. Gbogbo oore tárákùnrin ṣe fún yín ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù òun náà lẹ fi ṣe. Ìgbà tí ìyá ẹ dé lọ́jọ́ kìíní àná kò sẹ́ni tí ò rí ìyá ẹ nígbà tí BBC Yorùbá gbé ìyá ẹ gan ju ẹni tó ń rùn lẹ́pa. Ìyá ẹ ti dìdàkudà ìyá ẹ ò lè sọ̀rọ̀ àárọ̀ ìyá ẹ ti lọ́pọ̀ kò lè rí kò lè sọ̀rọ̀. Àgbàlá ò da Àgbàlá nígbà tí Àgbàlá ṣe nǹkan tí ò da tó kọsẹ̀ bá a jáde fún ìgbà yẹn nìwọ náà gbé kéèsì wá ìgbà yẹn náà lẹ́nu Rónkẹ́ ti wá gbàgbé àtìyá ẹ̀ pé nígbà tí ìyá ẹ̀ wà ní àkẹ́tì àìsàn tí Agbala Gabriel ń gbé lọ sí hospital Agbala Gabriel ló sọ wọ hospital bí ṣé bí ìyá ẹ̀ ṣe rí nìyẹn kí wọ́n tó gbé kúrò látẹ̀kọ́ kó tó gbé wá sí Ìbàdàn ṣé bí ìyá àti ẹ̀ ṣe rí nìyẹn gbà tán gbédé orí wíṣẹ́ ẹ̀ nìyẹn ẹ̀ wà ojú kan ló máa jókòó sí wọ́n ti kiri lórí ṣíà ni wọ́n ti yá ẹ wọ́n ti kiri lórí ṣíà ni tó ti di nǹkan tí ò tiẹ̀ ṣe é rí nígbà táwọn BBC gan lọ bá orí bẹ́ẹ̀dì náà ti ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ bí ẹni máa kú tòní tọ̀la bóyá ẹ̀dẹ̀ séèjì ẹni tá mọ̀. Oògùn tí màmá ń lò ẹ dáwọ́ ogun ẹ̀yin ọmọ Nàìjíríà rere. Ẹ bá wa dáwọ́ fún ìyá àbèjì o ó fẹ́ lọ sí hospital ó fẹ́ sanwó hospital oògùn màmá ti tán ṣóògùn màmá ṣì kù mélòó ló kù oògùn yẹn ti tán nínú ké o oògùn màmá ti tán o ẹ jọ̀ọ́ bá wa dáwọ́ ó ti gbàgbé wọ́n dáwọ́ oògùn fún ẹ arákùnrin yẹn kọ̀ọ̀kan bó tiẹ̀ máa jẹ búrẹ́dì àti sandin nínú ẹ̀ yóò wá yóò dáwọ́ fún yín yóò kówó fún yín wọ́n á ra oúnjẹ fún yín wọ́n á fún yín ló wọ́n á sanwó màmá kó tó di pé wọ́n gbé màmá ṣe báwọn ló ń bá yín gbé màmá lọ sí hospital ẹ ò lẹ́nu ọpẹ́ àti ìwọ àti ìyá ẹ èèyàn burúkú ni yín náà ṣe sọ pé ìyá àbèjọ máa ráyè lé ìyá ẹ gangan òun gan lé òun gan ní jẹ́bẹ̀ òun gan ló wà nínú ìgò tó jẹ́jìn ìwọ àti ìyá ẹ lọ pa orúkọ padà abáyín change ẹ nígbà náà abẹ̀ sí pé ní ìyá àbèjọ olúwa dára sí wa o ìyá àbèjọ olúwa abáyín trike abáyín change ẹ ṣùgbọ́n ìwà yín náà ni ìwà yín ò lè fi yín lẹ̀ kò yé yín kò ìwà ṣé ìwà ọlọ́ni àbí nǹkan ìwà ata ò ní tán lára ata bóyá kò dé ní tán lára ọlọ́ni ìwà yín ò lè tán lára yín torí èèyàn burúkú ni yín èèyàn burúkú tí ń hàn yọ ni yín ẹ bá mi power tap lórí TikTok please power tap. Wọ́n ní Rónkẹ́ ni ọ̀dàdá Rónkẹ́ kọ́ ni ọ̀dàdá
Folúkẹ́ Dáramọ́lá òun ni ọ̀dáńdá nítorí pé òun ló fẹ́ gbá géèmù nígbà tó padà wá. Ó rí wípé Àgbàlá ti kọsẹ̀. Àwọn èèyàn ti ń jáde fún lórí TikTok, wọ́n ti ń jáde fún lórí Facebook, wọ́n ti jáde fún ní orí YouTube. Ó wá rò wípé kóun náà wá dá tòun náà kún, kóun náà wá dá sí èrè àfún nítorí nǹkan tó ti ṣẹlẹ̀ táyà Àgbàlá ti ṣe fún nígbà yẹn tí ò lẹ́mìí ìdáríjì. Òun náà wá padà wá. Kò tí bó ṣe fẹ́ padà wá, ọ̀dọ̀ àwọn ìyá àbèjì ló máa wọlé sí. Ṣé mọ̀ pé àwọn dèrè alájẹ ìbọ́kọ́ làwọn, àwọn rẹ̀ alátẹnujẹ, àwọn rẹ̀ aláìmoore ẹ̀dá, àwọn rẹ̀ ìka ènìyàn, àwọn rẹ̀ alájẹrá, alájẹsẹ́, oníyá àbèjì ọmọ aráyé lè àtọ́mẹ́. Mo expect, mo sọ nínú oṣù mi, mo ní mo expect pé kẹ́ẹ̀tì ẹ̀ sọ dáadáa àti ìyá àbèjì ọmọ aráyé lè àti Rónkẹ́. Lóòótọ́ Àgbàlá lè kọsẹ̀ lónìí, ó lè máa ṣe nǹkan tí ò dá lónìí, ká máa kó fún dáadáa. Ó lè jẹ́ pé àwa tá à ń kó fún gan, àwọn ò kó fún pé kó ṣubú. À ń kó fún ni pé kó mọ tó ṣe, kó realize mistake ẹ̀, kó padà pé kó máa kọrin mo ti padà sọ́dọ̀ rẹ bàbá ló sọ wípé kémi padà, èmi ti padà sọ́dọ̀ rẹ. A fẹ́ kó padà sọ́dọ̀ Ọlọ́run ni. Ta ló kórìíra Àgbàlá? Tó ń bọ̀ wá ni. Àwa sọ tiwa ní ọjọ́ kìíní àná, a ò dẹ̀ tún wá sọ ọ́ tán, a yàn fún yín ni. Kí Àgbàlá lè mọ̀, kó lè padà, káwọn tó mọ̀ lè pè, àwọn tó bí kí wọ́n lè pè, ìyàwó ẹ̀ kó lè pè, àwọn òbí ẹ̀ tí wọn ò fẹ́ kó sọnù, àwọn bàbá ẹ̀ nínú ìgbàgbọ́ tí wọn ò mọ̀ pé ó ti ṣe kíni, ó ti go astray, kí wọ́n lè mọ̀, kí wọ́n lè pè padà sójú ọ̀nà. Kò sẹ́ni tó fẹ́ kẹ́yìn òṣùbù, kò lè sí ẹ̀dá tó lè gbé èèyàn ṣubú, nítorí ewé kò kí ń jábọ́ lára igi kọ́lọ́run òkè mọ́mọ́ sí. Kò sí àwa kọ́la ní kó kọsẹ̀. Bá a tún ṣe pariwo síta, àwọn obìnrin tó máa ń lọ bẹ̀, tó máa lọ ń fi ara wọn ṣe, tó lọ máa ń fi ara wọn gbá geography, tó ń fi ara wọn ṣe kí ló máa ń pè ná, dáwó kí ló máa ń pè tán ni wọ́n fi dáwó fún wọn, kí ló máa ń pè, tó máa ń dáwó fún wọn ná, give away ẹ̀kọ́ ẹjọ́, empowerment àbí kí ló máa ń ṣe, tó máa ń pè, tó máa ń fọra wọn lọ ṣe lọ́hùn. Wọ́n á lè stop ẹ̀, wọ́n mọ̀ páṣírí ti tú. Torí àwọn obìnrin kan wà, ara wọn wọ́n fi ara ada fún ìjàre, wọ́n fara wọn ṣe empowerment fún ni. Wọ́n débẹ̀ wọ́n láwọn need empowerment. Irú lady ìyá àbèjì yẹn náà, ìyá Bólú ìyá àbèjì yẹn náà, òun náà ló ń bá ràn lọ́wọ́ débẹ̀ ni. Ọmọ wòlíì Victoria, ọmọ prophetess bímọ fún lady pupa yẹn, Victoria pupa, òun ló bí obìnrin. Wọ́n sọ ọmọ yẹn ní ṣe mí pé ìyàwó ẹ̀ dẹ̀ mọ̀, ọmọ yẹn náà lọ sí ṣọ́ọ̀ṣì. Àbẹ́rẹ́ bí mi ò gbogbo information ló wà lọ́wọ́ mi, ṣáà mọ̀ ni. Ìfẹ́ mi mọ̀ nìyẹn, ó lè ju mẹ́ta lọ, ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́mọ mẹ́ta ń ta tí mo sì mọ̀ sí. Ká wá máa bò mọ́ra, ká má sọ̀rọ̀ kó wá dó gbogbo àwọn ọmọ wa lóyún tán, kó ní wá lọ rẹ́kẹrẹ́kẹ́. Ṣé báwọn pa àwọn èèyàn tún padà bú mi? Wọ́n ní mo mọ̀, mo bò mọ́ra, wọ́n sì mọ̀ pé mi ò mọ̀. Ìgbà tí mo sì mọ̀ dẹ̀rẹ́, àwọn tọ́rọ̀ bá kàn bá ní kẹ́ ẹ mọ̀ sọ jáde pé ẹjọ́ àfọ̀rọ̀pamọ́ sí lọ́wọ́ ni, ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Ẹ̀dọ́ ṣé ẹ mọ̀ jáde síta, ẹ mọ̀ sọ, ẹ ọmọ kúrú ẹ mọ̀ ga lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹni bá sọ fún ẹni bá mú ọ̀rọ̀ wá tó bá sọ pé ẹ má àwọn ò tí fẹ́ káwó kọjọ jáde síta, èwo ń tèmi. Ìwọ tó bá fẹ́ kọ́rọ̀ jáde síta, wàá ṣe kíni? Ò ní wulẹ̀ wàá sọ. Tó bá fẹ́ kọ́rọ̀ jáde síta, wàá fún mi permission ni, màá ti gbohun ẹ sílẹ̀, màá mọ̀ pé bọ́rọ̀ bá ṣẹlẹ̀, ọ̀rọ̀ báyìí la ṣe sọ, ìwọ ló sọ báyìí. Ṣùgbọ́n nígbà tẹ́nì kan jáde síta tó sọ pé báyìí lọ́rọ̀ rí o, wọ́n bá ń sọ, táwọn èèyàn tí boldness jáde, ṣáwà sọ̀rọ̀ ni. A máa sọ̀rọ̀. Táwọn bèjì ẹ bá pọ́dún mẹ́ta ẹ máa rí wọn, ẹ mọ̀ kánjú, tó bá di June next year 3 years ẹ máa rí wọn. Àwọn kan ní AI lọ́mọ yẹn, ìyá alájẹ́ ń parọ́, wọ́n ṣàn push mi bí àwọn push mi, wọ́n rò pé mo gọ̀ bí tiwọn, ẹbí mo gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n jẹ́ ẹ̀kọ́ tí kejì wòran. Irọ́ tí ẹni àwọn audio twins tí ìyá alájẹ́ sọ látọjọ́ kò gbójú wọn jáde síta, mo rò borí yín gbálẹ̀. Èmi ó dìgbà táwọn ṣé àwọn gbogbo àwọn tó ń bímọ ń sìn yàn mélòó ló sáré gbójú ọmọ ẹ̀ síta, tó bá pé 3 years ẹ máa rí wọn, ẹ lànà báyìí ni ó sì Àjàgbàlá báyìí. Àwọn tó súnmọ́ mi tájọ wà ní Indianapolis, níjọ́ mo fi wọn ẹnìkan ó káwọ́ lérí báyìí ni pé mo ní ta làwọn ọmọ ẹjọ fúnra rẹ̀ ló tiẹ̀ tó láwọn lè jọ mo mẹ́nìkan tó jọ mo ní èrò dáadáa.
níṣojú lágbájá ọjọ́ gan-an mo ṣáà rò pé mo mẹ́nìkan tó jẹ́ mo ní máa wọ̀rí torí wípé mo rí pé kọ́mẹ́ǹtì tó sọ wípé ọ́díò mi ìmọ̀ ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ ẹ mọ́ gbàgbọ́ bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbé torí pé wọn ò ní ìmọ̀ ẹ jẹ́ kó lọ tọrọ àdáríjì lọ́dọ̀ Ọlọ́run kò sí kan tó kàn mí ṣùgbọ́n mi ò ní kó ṣubú ṣùgbọ́n tó o bá kọsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ tí bá gbèyàn ṣubú gan èèyàn máa ń tún gùn ni téèyàn bá kọsẹ̀ wọ́n ní bọ́mọdé tó bá ṣubú awo wájú tí àgbàlagbà bá ṣe kíni tó bá kọsẹ̀ awọ ìwò àwọ̀ kí ló gbọ́n ṣubú nǹkan tá a ṣe fún nìyẹn kò sẹ́ni mọ̀dé tó fẹ́ kó ṣubú kó ṣe máa ṣubú èmi ò gbàdúrà kí n ṣubú mi ní gbàdúrà kan wọn lọ́mọ ṣubú ṣùgbọ́n tó bá kọsẹ̀ á sọ fún un pé ó kọsẹ̀ ó padà wo ẹ̀yìn tó gbé ṣubú kó wọ́n bá padà sídìí ẹ̀ mọ́ tá a bá kásì ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí ó fún lóyún kó tó di pé arọ́dún 5 sísìn wọ́n ti yapa wọ́n ti ń bá odòbodòbò ni yóò ti dó wọn pa obìnrin tó bá tún wá gbé òbú ẹ̀ sílẹ̀ tó bá tún wá lọ ọdún onídòkúdù ń sìn tó bá wá sórí social media máa kó fún àtọ̀ wọn sílé àrùn sọ́dọ̀ yẹ àrùn sọ́dọ̀ bàbẹ́ ẹ̀ torí kìí ṣe pé tí wọ́n di àbójú wọn fún wa ti cast ẹ̀ òun gangan fúnra rẹ̀ ìbẹ̀rù àwọn àbẹ́ ẹ̀ sí pé tó bá tún lọ ṣe bá ṣe bá lọ tú wàhálà ni o pé wàhálà ni o bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá tún lọ ṣe mọ̀ pé wàhálà ni àwọn ọmọ náà tó ń gbèdì lẹ́nu àwọn náà máa ṣọ́ra pé pé kí ní ìbá yíwọ́ wàhálà ni kò ní ṣubú ṣùgbọ́n kó lọ change ways ẹ̀ ni kó change ways ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ṣe ní àwọn èèyàn 4 tó ṣì ní problem ilẹ̀ pẹ̀lú ẹ̀ tá àti ìyanjú kí sọ̀rọ̀ lè ní ẹgbẹ́ abẹ́ ìdáhùn mo fẹ́ fún ní time díẹ̀ kó rest ni then I will go back to the màá bá sọ mí nígbà wá sórí social media gbà tó bá refuse láti ṣe tó yẹ kó ṣe fáwọn people yẹn mo tó bá padà wá sórí social media I don't do my case like that tí bá fẹ́ ṣe case mi màá ṣe case mi ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo rántí nígbà náà nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ èmi àti màmá ní orí ọ̀fẹ́ màmá Ẹsábọ̀dá ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ mo ní màámi mo ní ẹ má dá sọ̀rọ̀ ìyá àbíjọ mara ilé màámi a máa rántí pé mo sùn èmi àti wọn á sọ̀rọ̀ kíní kan ọ̀rọ̀ Àgbàlá mo ní ṣe rí Folúkẹ́ tó wá màámi Folúkẹ́ tó wá mo ní táìmù tó yẹ kó gbé kéèsì jáde kọ́ ló gbé mo ní wá fẹ́ fi gbá géèmù ni mo ní ẹ má dá sí màá ní ó yẹ kó jẹ́rìí mi mo ní God bless you ma èdè máa rí pé immediately màmá yọwọ́ wọ́n pe Folúkẹ́ Dáramọ́lá wọ́n sọ fún un pé ibi tó bá dé wá kọjá kíní kan tó wá fẹ́ ṣe owó tó wà lọ́wọ́ tó wá fẹ́ ṣe nǹkan kò gbálẹ̀ fún ọ ṣe kíní kan tán kò dẹ̀ fi wọ́n sílẹ̀ kò wọ́n lè máa ṣe continuity kò lè máa sọ pé wọ́n fẹ́ kọ́lé fẹ́ni wọ́n lè máa ṣe kíní kan wọ́n cut gbogbo kíní yẹn off. nígbà tí èèyàn gbalé tó sanwó ọdún kan ẹjọ́ àwọn támpánì tí wọ́n sọ pé ó fẹ́ máa pe màmá sí location Folúkẹ́ ṣe bó láwọn támpánì wọn màmá máa wà láàrin àwọn èèyàn àwọn artist màmá sì lè ṣiṣẹ́ màmá lè lọ location màmá náà ṣe báyìí arábìnrin mo lè ṣiṣẹ́ ẹjọ́ àwọn támpánì ìrìn àrùn ṣé kòròdú abisá ìbò lẹ́lẹ́ gbalé sí fún màmá wọn pe màmá sí location mọ́ ni. ṣé wọn pè sí location mọ́ ni. ẹgbẹ́ abẹ́ ìdáhùn ẹ sọ̀rọ̀ tẹ́ fi mọ̀ pé alábùkù òun ni Folúkẹ́ géèmù burúkú tó fẹ́ gbá lọ́jọ́ kìíní àná ṣé bá rí tó ti ẹrù tó padà sí má pè mí mọ́ ọ máa padà pè ẹ́ kò sí nǹkan tí wàá ṣe tí ẹ mọ̀ pé Folúkẹ́ Dáramọ́lá pẹ̀lú àwọn gúrùpù ẹ̀ wọ́n gbé márúwá fún Rónkẹ́ ṣé ẹ mọ̀ pé àwọn gúrùpù Rónkẹ́ Folúkẹ́ Dáramọ́lá wọ́n gbé márúwá wọ́n gbé fún Folúkẹ́ Dáramọ́lá wípé kó fún Rónkẹ́ Folúkẹ́ Dáramọ́lá fún Rónkẹ́ ṣé rí Rónkẹ́ fi mọ́tò ó fi márúwá yẹn ó fi crash ni ó fi ní accident ni ó fi crash kó jáde síta kó wá di bọ́ǹkì ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa padà fún Folúkẹ́ ní ìgbà tó máa padà fún wa ní kinní ó lọ́kadà yẹn ó ní márúwá yẹn ó lójú ọ̀nà yẹn ló bàjẹ́
yẹn ló bàjẹ́ ibẹ̀ yẹn ò dá ọ̀nà yẹn ò dá ibùdó márùwá yẹn wọ́n ní wọ́n gbé márùwá fún ọ lójú ọ̀nà yẹn ló bàjẹ́ onírọ́ ìkà aláìmoore ẹ̀dá ẹnìkan wá sọ́dọ̀ Àgbàlá Gabriel nígbà kan bóyá arákùnrin yẹn ni wọ́n jí márùwá lọ ni o àbí ó sọ wípé wọ́n gba márùwá lọ́wọ́ ẹ máa rántí ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn ò padà tálí o àwọn èèyàn padà dáwó fún wọn ò dá sọ́rọ̀ ayé wọn mọ́ ó ní kéèsì kan lọ́jọ́ ẹ̀ ó wá níṣe pẹ̀lú márùwá Àgbàlá wá rò wípé bóyá kí wọ́n ra márùwá fún máa yẹn ṣó yẹn ti pẹ́ àwọn tó bá jẹ́ fáǹsì Àgbàlá dáadáa máa rántí ọ̀rọ̀ kéèsì márùwá ṣé wá rí nígbà yẹn Rónkẹ́ ó gbé Àgbàlá rò wípé Àgbàlá rò pé Rónkẹ́ ó kàn páàkì mọ́tò yẹn ó páàkì márùwá yẹn ó gbé sí kinní ní ilé ó kàn máa fi wá sí church lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá gbé màmá wá wọ́n wá rò wípé kí wọ́n try láti sẹ́ẹ̀tì Rónkẹ́ up Àgbàlá fẹ́ sẹ́ẹ̀tì Rónkẹ́ up pé gbogbo náà tún máa pé kó tún máa help Rónkẹ́ ṣe gẹ́ẹ̀tì kan tí mò ń sọ kó náà wá kí màmá náà pé kó wọ́n máa ra márùwá yẹn Rónkẹ́ wá jáde síta Àgbàlá èmi àtàgbàlá àkè ń sọ̀rọ̀ mọ́ Àgbàlá lè yá mi Àgbàlá ti rò wípé owó tí wọ́n bá pa yẹn because he told me about it mo wá ní ẹ lọ ra nǹkan náà wà tó jẹ́ pé tọwọ́ Rónkẹ́ lẹ fẹ́ rà ó ní àkáǹtì pé Rónkẹ́ náà kan fi sẹ́ẹ̀tì ọ̀ pé nǹkan tí Rónkẹ́ náà bá fẹ́ máa ṣe kó máa kàn jókòó síbẹ̀ kó kàn máa ṣe kíní kan kó náà máa lọ bóyá ó máa lọ gba ṣọ́ọ̀bù ní gbòòrò tó máa bóyá ó fẹ́ oúnjẹ ló fẹ́ máa tà kó máa lọ kó máa bọ̀ they were thinking like mama Àgbàlá ní plan fún Rónkẹ́ tó discuss pẹ̀lú mi tó fẹ́ fi assist Rónkẹ́ gbà náà mo wá ní òkè tó wáyé pé báyẹn ni Àgbàlá wá ní pé kọ́ lọ ná oye tí wọ́n ń ta márùwá tuntun oye márùwá ó ti ń lò ó ti fi lọ màmá Àgbàlá ní kò mí pé kọ́ lọ bèrè oye tí wọ́n ń ta márùwá gangan márùwá tuntun àwọn máa kó owó tuntun yẹn wọ́n máa kó fún he discusses with me mo ní tó bá ti jẹ́ pé owó tuntun náà lè máa fún tó yẹ kó dẹ̀ máa wà ókè nǹkan kan wọ́n ní ókè ìgbà tó máa ní pé kọ́ lọ débi márùwá dà ó ti fi márùwá crash ìgbà tẹ́mi wá ń bèrè lọ́wọ́ Àgbàlá pé bó wá lọ̀rọ̀ márùwá ní ó lọ́rọ̀ mà ṣe sọ ó ní kò ṣe sọ síta o wípé márùwá tí àti Folúkẹ́ Dáramọ́lá tí wọ́n gbé fún kíní o kí ló ń jẹ́ Rónkẹ́ ó ti crash ó ti bàjẹ́ mo ní ṣé ẹ̀dẹ́ pàdé tó ní ṣó wá ṣe sọ síta ní tó ṣe gbé fún òun ló wá ń parọ́ pójú ọ̀nà kan ìwọ tó yẹ pé nígbà tó fẹ́ ra márùwá ìta sọ pé kèké kan bá wọn máa fi sẹ́ẹ̀tì ọ̀pọ̀ òkè ṣé wọ́n máa bẹ fowó ẹ̀ pamọ́ ni má bàjẹ́ tó yẹ kó gbẹ̀fẹ́ fi rà tó ní wọ́n sọ nígbà pé tó bá sì fẹ́ fi ṣe pé kò tí ì mọ kíní yẹn wà dáadáa kó má lọ ṣe kíni kó má lọ pa ọ̀tá rẹ̀ dànù pé ó ti ń fi kíní yẹn ti fi lásídẹ́ǹtì ok mo ní tó wá lọ́jọ́ wá bèrè kíní tán ní àṣírí business tó fẹ́ máa ṣe tó bá ti ń tajà ó máa lówó lọ́wọ́ tó bá ti yẹ kó fẹ́ máa ra márùwá gan kó máa káwọn èèyàn máa deliver fún gbogbo ẹ̀ ni wọ́n bá plan pé ó ti lè rà wípé fẹ́ pé tó bá yẹ pé tí wọ́n bá dẹ̀ rà yẹn lọ́wọ́ ẹ̀ bóyá ó fẹ́ máa fi kán gbé fáwọn tó máa wà táwọn máa deliver fún lójoojúmọ́ owó òjò àdé pé ṣùgbọ́n pé àwọn gbọ́dọ̀ parọ́ fún mi Rónkẹ́ ò mọ kíní yẹn wà dáadáa pé ó ti kíní yẹn ti ń ṣe lẹ́gbẹ̀ẹ́ kó tó wá tẹ̀lé pé wá lọ crash tó wá lọ bàjẹ́ Rónkẹ́ ò sọ tòótọ́ fún Folúkẹ́ Dáramọ́lá pé kíní yẹn last dent ni gbà tó máa sọ báwo lójú ọ̀nà yẹn ti bàjẹ́ ẹnu burúkú ló fi ba bẹ̀ yẹn jẹ́ láti jẹ́ ká mọ̀ wípé àdúgbò yẹn ò da accepted àdúgbò yẹn ò da ẹjọ́ kí ló ṣe àdúgbò tẹ́ kó lọ lẹ́kọ̀ọ́ Folúkẹ́ Dáramọ́lá lòun ra freezer tí Folúkẹ́ Dáramọ́lá rà fún ẹ ìyá àbíjọ ọmọ aráyé le wọ́n ní wọ́n ra freezer fún yín mà wọ́n rẹ́ǹtì ilé ọdún kan wọ́n rẹ́ǹtì shop owó ẹjọ́ bọ́ọ̀ lẹ́ṣẹ̀ náà 3 million yín jàre torí àgbàtà wa kó 2.4 something lé àwọn ọmọ bá ṣe náà àti calculate ẹ̀ fún yín ẹ ṣáàgbà rẹ́ǹtì ilé ẹ rẹ́ǹtì ṣọ́ọ̀bù ẹ rẹ́ ṣe deep freezer wọ́n wá lára màmá òyà wọ́n rajà síbẹ̀ o àbí ṣe ẹ̀kan gbé freezer síbẹ̀ pé kí màmá máa wo freezer lójú ni ṣé wọ́n rajà sínú ẹ̀ so wọn ò lè maintain life wọn láì ṣe pé ẹ gba public fund wọn ẹ lè maintain ẹ lè move on pẹ̀lú life yín láì ṣe pé ẹ ṣe bẹ́gibẹ́gi lórí social media owó ọ̀fẹ́ ó ti mọ yín lára so àtìyá àtọmọ ẹ ò lè mẹ ṣé wọ́n sọ pé àwọn ní kí Rónkẹ́ wọn lọ́kọ ẹ ti wá bẹ̀ pé Rónkẹ́ ń lọ ní ọkọ
Ronke ń lọ lé ọkọ jọ ṣó o lọ lé ọkọ mọ́ ni ṣó tó bá tiẹ̀ lọ lé ọkọ tó bá wà lọ́dọ̀ ìyá ẹ̀ gan o lè ṣiṣẹ́ lọ kó o wọlé padà kó o kàn forí sùn kó o tọ́jú màmá kó o jáde lọ kó o jáde bọ̀ o ò rí ṣe wọ́n ní owó 2 years ṣé owó ọdún méjì náà san ni is 2 years owó ọdún méjì náà san ẹni tó bá wá san owó ọdún méjì oṣù mẹ́rin bóyá oṣù mẹ́ta àbí oṣù mẹ́rin lẹ́sìn ló tí ì lè lo oṣù mẹ́rin gan because tí kìnìún yẹn bá ṣẹlẹ̀ ní April March bóyá April náà bá yín gbalé. So without the consent of the public tó dá owó fún yín ẹ kúrò nù ẹdẹ kúrò ní ẹ fi lé rẹ́ǹtì àbí abẹ́ tilẹ̀kùn mọ́ no kò yé wa without the consent of the public tó ẹ pẹ́ pé public fund ni tí wọ́n dáwó fún yín ọlọ́run ṣe mi ò dáwó mi ò dá lára 3 million mi ò dá lára 3 million ìsì àdáwó ìsì nígbà táwọn yẹn pé ìyá alájẹ ẹjọ́ ẹ ṣe ká dáwó kí mo ẹ̀yin tẹ́ wá bá mi kí mo sọ fún yín mo ní mi ò ní interest mo ní ẹ tó bá fẹ́ dá mi ẹ bá tèèyàn jẹ́ o tó bá wù yín tẹ́ ẹ bá fẹ́ dáwó mo ní ẹ lọ dáwó ọmọ ọlábàwò ni àbúrò mi tó sọ ìyá bébì ọmọ náà Rosemary God bless you congratulations once again mo ní ẹni tó bá fẹ́ dáwó mo ní ẹ lọ dáwó fún ọ mo ní I'm not against it mi ò ń bá tèèyàn jẹ́ mo ní bọ̀ èmi o kọ́bọ̀ mi ò lè síbẹ̀ èmi o mi ìdẹ́ni fi platform mi gba owó ẹni tó bá fẹ́ ṣe mo ní káwọn náà tiẹ̀ mi tí mo tiẹ̀ bá dé tá a ti ṣe bẹ́ẹ̀ àwa ti ṣe rí káwọn náà padà lọ ṣe káwọn míì náà padà gbé láti bẹ̀ bóyá ọjọ́ mi oníkálukú ó lè kẹ́kọ̀ọ́ lára bí ọ̀pọ̀tọ́ wà láìtàláì àwọn pípù yìí wọ́n ti jẹ́ ká mọ̀ gbangbangba pé àwọn gangan nìṣòro ayé wọn àwọn lógun tó ń jayé wọn ayé kò ṣe wọn àwọn gangan ní ọlọ́kànjúà olójú kòkòrò alájẹsẹ́ alájẹmúrá aláìmoore aláìnítẹ̀lọ́rùn gbogbo àwọn adjectives yẹn ìyá àbíjọ ọmọ aráyé lè àtọmọ ẹ̀ lónìí alábòsí òun wá ní Folúkẹ́ Dáramọ́lá ṣó ti rí ẹ̀yin alábòsí ṣó ti rí tó máa ń gbẹ̀yìn alábòsí wá ní kíní ò gbọ́dọ̀ pè ẹ́ mọ́ kò ṣe ní pè ẹ́ mọ́ ṣèbó ò tí ì gbalé fún ọ ní Banana Island wọn ò láìkí ibẹ̀ yẹn nínà Folúkẹ́ Dáramọ́lá kíni ẹrù ẹni ìyá àbẹ́jì ìwọ náà ló mọ̀ sìn ara ìyá àbèjì òyà wọ́n pe Folúkẹ́ Dáramọ́lá Folúkẹ́ níjẹ̀ bóyá tó ní o sẹ́ndì ẹ̀ sí wọn owó ti tán Ronke níjẹ̀ bó ń sọ pé wọ́n ní oúnjẹ ó lè pọ́nsẹ́ oúnjẹ ṣé bó ń sọ pé ara ìyá àbèjì ìyá ṣé bó ń sọ pé kíní kan pé kò sí oúnjẹ ẹ wá di bùkátà kalẹ̀ ẹ mọ̀ pé pírọ́bẹ́mù ńlá lẹ jẹ́ fún ìgbésí ayé ara yín ẹ kàn wá di ẹrù ya kalẹ̀ ẹ fẹ́ dìlé wa lórí social media èyí ò kí sojú àánú la sojú àánú ni èyí ò kí sóre la sóre ni èyí ẹ ṣàánú èèyàn náà ṣàánú yín ni ẹlòmíì wá ìrànlọ́wọ́ tó ń ṣe fún yín tí wọ́n bá ṣe ìlàjì ẹ̀ fún ìgbésí ayé àdẹ́ ní ìtumọ̀ àdẹ́ yàtọ̀ ẹ power tap lórí TikTok jàre tí wọ́n bá ṣe pínpín fún ẹlòmíì nínú àwọn oore tí wọ́n ṣe fún ìyá àbèjì ọmọ aráyé àti ọmọ ẹ jẹ́ ká calculate gbogbo oore tí wọ́n ṣe fún náà ẹ wo oore tí Agbala Gabriel ṣe ẹ wo àwọn oore tó jáde lọ́dọ̀dọ̀ Folúkẹ́ alábòsíán tá a bá kó gbogbo ẹ̀ pọ̀ ẹ mọ̀ pé ńlá ni wọ́n ní lọ́ọ̀kì ẹlòmíì jọ tẹ́lẹ̀ mi ti délé ayé kò tí èèyàn bá sanwó ilé débi pé wọ́n rẹ̀ ń tilé fún wọ́n sanwó ọdún méjì débi pé wọ́n ralẹ̀ wọ́n kọ́lé fún màmá ìyá àbèjì ọmọ aráyé le ilé mi ni ilé ẹbọ lẹ́yìn Ronke wà lẹ́nu gbàgàdà bí ìgbà tí màálù bá gbé mángòrò kí Ronke máa sọ fún àwa lórí ìkànnì yìí pé ṣé kí màmá wa kú ni pé màmá làwọn lọ lé màmá bẹ́ẹ̀ kú sẹ́kọ̀ọ́ mo fẹ́ bẹ́ẹ̀ kú sínú ilé ẹ̀ àbí kí ni tí wọ́n kí ni Ronke ń sọ fún wa
lẹ́nu mọ́ mi lẹ́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 . ọ̀rọ̀ náà rèé tí ẹ gbọ́ tẹ̀lé fojú ayé rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà rí pé ìròyìn tèmi ó gbẹnu tán kódà ó tún kọ sísọ tó bá jẹ́ pé ṣèkúkú darapọ̀ mọ́ wa lórí ìkànnì ni ẹ bá tẹ subscribe kẹ like kẹ comment kẹ dẹ̀ tún bá share kó káàkiri àgbáláyé àá tún máa pàdé ọ̀la nígbà míì nígbà tó ẹ̀yin olólùfẹ́ wa ó dàbọ̀.